gbogbo àwa mùsùlùmí ọ̀kan nínú ogun abẹ́lé tí ń jà àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá rẹ̀ gbogbo ẹni tó bá máa ń yí padà sẹ́ẹ̀lì ká kullu bid'atin kufurun orúkọ péèjì kan ní lórí Facebook àná òde ilé mi náà come across ẹ̀ observation tèmi pẹ̀lú ogun tí ń jà àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ó tó bí mẹ́ta ogun abẹ́lé tí ń jà àwa Yorùbá lápapọ̀ ó tó bí méjì tí mo fẹ́ ṣàlàyé àmọ́ lé nìkan nìyẹn ọ̀rọ̀ mi èyí náà yóò gùn díẹ̀ ọ̀kan gbòógì rèé nínú ogun abẹ́lé tí ń jà àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá tá a bá ní ogun abẹ́lé àwọn tí ń ba Islam lórúkọ jẹ́ bandit ní Lakurawa ní kidnapper ní Boko Haram ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé Malamini àti irú àwọn alágbàkó bẹ́ẹ̀ tá a bá ní kí wọ́n máa ṣẹ̀sìn wa lẹ́nu sẹ́rí àwọn eléyìí ẹ̀yin náà rí dáadáa kullu bid'atin kufurun ogun abẹ́lé ọ̀kan nínú ogun abẹ́lé tí ń jà wá nílẹ̀ Yorùbá ọ̀kan rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè máa lérò wípé wàhálà àwọn abọ̀rìṣà àwọn gbógun ti Islam wàhálà tí wọ́n kéré sáwọn eléyìí sẹ́rí àwọn abọ̀rìṣà ní táwọn jẹ làwọn ń wá gbogbo ariwo tẹ́lẹ̀ tí wọ́n ń pa wọn ẹgbọ́n tánù pàánù wọn wí wọ́n ní wọ́n máa pààyàn tí wọ́n fáwọn ọmọ wọn ta tí wọ́n blọ́ọ̀gì yẹn kò sí nǹkan tí ọjà ni wọ́n fẹ́ tà o òṣùlẹ̀ owó wọ́n fẹ́ sẹ́fà fáwọn èèyàn ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ ọlọ́mọ kájú pèmí àti ọlọ́run sẹ́wà kò lórí dáadáa ọdún díẹ̀ báyìí ó nígbà wọn tira wọn mọ́lẹ̀ dánwò àyímáyé èèyàn ni wọ́n ti àṣírí ọ̀padà tú iye àwọn èèyàn tí wọ́n sẹ́fà fún owó tí wọ́n gbà àtàwọn tí wọ́n sóògùn fún tí ọ̀jẹ́ àjọrò mo ń bọ̀ wá bẹ̀ yẹn wọ́n fẹ́ establish kankan àmọ́ tí wọ́n bá gbé babẹ̀ yẹn torí pé Islam ń dòrú mú wọn wọ́n fẹ́ tajà wọ́n fẹ́ máa scam ara wa wọ́n fẹ́ gbá àwọn èèyàn lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń kájú wọ́n fẹ́ so sólè owó fún wọn òsólè tipátipá ẹ̀yọ́nú tipá owó lọ́bádé òun nǹkan lọ lábẹ́lẹ̀ àwọn ọlọ́run nífi mi. ọ̀ka gbòógìrè nínú ogun tí ń jà wá mùsùlùmí nílẹ̀ Yorùbá gbólóǹtẹ̀rì láṣù yìí ẹ̀yin àfà gbogbo tíra tẹ kàláyé èyí tó tóbi ní èyí tó fúyẹ́ ní ọ̀rọ̀ mi yóò gùn díẹ̀ ohun bí tó bá wò dé tó bá rí kọ́ntínú tún insha Allah àtìmí àti ọlọ́nkọ́ dàbọ̀ ẹ̀bùn wa àfi ká ṣàlàyé kí n yànnà náà pẹ̀lú wọn bá bí Allah bá ti fún mi lágbára mọ́ gbọ́nà yìí ìtumọ̀ ẹ̀ ni wípé gbogbo àdádálẹ̀ pátá kúfùrù ni ó ti kú nínú Islam gbogbo wọn àmọ́ yìí pé ìpìlẹ̀ ni pé àdádálẹ̀ nínú ẹ̀sìn ayé rẹ̀ ò sí nínú ẹ̀sìn bá Allah bá ti gbẹ́sìn rẹ̀ wá bó ti fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe báwọn sọ̀hábà ti gbọ́ yé má fi kún má yọ kú o gbìyànjú tọ́nà bá fún ọ lágbára mọ́ láti ṣe nínú ẹ̀sìn ó lóore ju kọ́ ma wá ṣe èyí tí ọ lẹ́rìí kọ́ ma ṣàṣe làágùn díẹ̀ lọ lafsul hadith tẹ́yìn máa bá pàdé ó súnmẹ́lẹ̀ yìí ìjọ jọra wọn ìjẹ́ wọn bára wọn lọ tẹ́ ẹ̀ máa bá pàdé pé kullu bid'atin dalalatun ẹ̀yìn náà kéwù jèmi lọ sẹ́mi ìyẹn lẹ́ máa bá pàdé ìjẹ́ katira kan rí kullu bid'atin kufurun eléyìí sẹ́mi bẹ́ẹ̀ sálábà pàdé rí ilẹ̀ Yorùbá nìkan láti kọ́kọ́ rí àlejò ọ̀nà tá a gbà nìyẹn o nínú ogun abẹ́lé tí ń jà wá mùsùlùmí nìyẹn o ká má ní ogun míì mọ́ sẹ́rí ogun yìí ogun tí máa láyà ló ogun ni o àwọn òní máa polówó kẹ́ máa sọ ogun kẹ́ máa ṣe bọ́ àmọ́ olùsìnà ayé tó tó wọn mo fẹ́ mọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì jẹ́ńjẹ́ làbí ẹ̀rí pé wọn kì í sábà rangun mọ́ yín lọ títí àyàbá lọ̀rọ̀ tí ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ tẹ̀ mú kan mọ́kan nípa síríkù nípa ẹ̀sìn àwọn onísùnà gángan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n nírò rí nílẹ̀ Yorùbá ẹni tó fẹ́ jọga àwọn àfàjàbàtà ni àwọn jọjàbàtíyà bọ́yá àwọn míì wá tún nírò rí yìí o àmọ́ ní gbogbo ayé àwọn nìkan sẹ́wárí gbọ́lọ̀ yìí ọmọ tó bí àgbákò ọmọ tó bí àdánwò ọmọ tó bí erí ibú ọmọ tó bí mákèrè ìdílé ọmọ tó bí nínú ẹ̀ oníkọ́ ìdá wọn kan man lam yubadi' mubtadi'a fa huwa mubtadi'un gbogbo ẹni tẹ́ bá ti lè pè ní oníbídíà
tí táwọn bá ti lè pe ẹnìkan lóní bídíà pé ẹni yìí o aládàádálẹ̀ ni ìtumọ̀ rẹ̀ pé tí wọ́n ti lè bàdá ẹnìkan pé oní bídíà lẹ́ni yìí automatically ẹni yẹn ti di káfìrí mùsírìkì ni ẹlẹ́bọ ni òun àtàwọn abọ̀rìṣà ìkànnà ni wọn tí wọ́n bá wá gba ẹni yẹn lóní bídíà automatically wọ́n náà ti do ní bídíà táwọn bá pẹ́ nìkan ní ẹlẹ́bọ oní bídíà kódà kí wọ́n tó gbà pé mùsùlùmí ni ẹ́ pé ara àwọn lọ́ọ́ ṣe èrò àlìjánnà lẹ́wọ́ ó dìgbà tó bá bi ọ́ léèrè wípé ẹni táwọn bá gbà lóní bídíà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnà tẹ́ mọ́ tí wọ́n lókun tí wọ́n ha tán tí wọ́n láàmì láàkàun nílẹ̀ Yorùbá wọn táwọn gbósùbà fún tẹ́ ń fọlá àwọn tọrọ wípé Ọlọ́run bọ́ bá fẹ́ yí ọ̀kan nínú ọmọ mi jẹun orí báyìí wọn káfìrí ni wọ́n lọ́dọ̀ wọn ẹni tí ròrí rẹ̀ bá ti yàtọ̀ sí ròrí wọn yìí ò ní jẹ́ mùsùlùmí wọ́n wá bi ọ́ léèrè wípé lágbájá wọ́n lè dákọ̀ kan nínú àwọn àfáà tí wọ́n jẹ́ èèyàn ńlá náà pé bóò ló jẹ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá tẹ́lẹ̀ mùsùlùmí ni wọ́n ni ẹ̀yin gan ẹ̀ gbádùn sà ẹ̀ gbádùn rárá ọmọláńlá sí ni wọ́n á bẹ̀rẹ̀ sí máa rojọ́ wẹ́wẹ́ wọ́n náà wọ́n sì ń sálátò ṣùgbọ́n àti fọ ìkọ́mọ́tọ̀lẹ̀ ó jà wọ́n máa rojọ́ nítẹ́ni yẹn fi jẹ́ káfíìrì tó fi jẹ́ mọ̀tẹ́lẹ̀ pé oníbídíà ni tí wọ́n bá ti wá mú sí ní fẹ́ni yẹn pé ẹni yìí wọ́n ni ẹ̀yin náà automatically wọ́n ní ó di káfíìrì jàmá mùsùlùmí ẹni tí ń ṣe nǹkan kan bọ̀ tẹ́lẹ̀ tó takẹ̀sìn bọ́yẹ bọ́ ní mú mọ́ ń ṣe bídíà tó nípọn gbogbo àwọn nǹkan tó lágbá ní ń ṣe èyí tó ń padà wá ronú sí pé àwọn tí mò ń ṣe yìí kò bá súnà mu àbí mùsùlùmí ní ń pèrè tẹ́lẹ̀ ń da àwọn kankan pọ̀ mẹ́sìn àbí kì í tiẹ̀ ṣe mùsùlùmí nípìnlẹ̀ ẹlẹ́bọ ní abọ̀rìṣà ní gbogbo tọ́wá burú tí ìsìlámù náà gbọdọ̀ dédìí ẹ̀ lọ́pàtì ìwọ̀n gbìyànjú ní tàwákùlì pẹ̀lú Allah kì í ṣẹbọ àtògùn ẹbọ ní o àti gbólóhùn kúfúrú kan ní o ń gbìyànjú ń sọ̀rọ̀ ẹ̀ ó pòfin Allah mọ́ ó ṣe súnà níwọ̀n àbábọ́lọ̀ ti fún lágbára mọ́ kẹ́nìkan wá sọ fún wípé tọ́ ọ bá gbà pé ẹni táwa bá gbà pé ní bídíà ni ojú táwa bá fi wò tí wọn náà bá pè ló ní bídíà wọn náà automatically káfíìrì ni wọn náà ọ sì wọn náà gbére ni o ò ní bọ́m̀bẹ̀ wọ ní bọ́nú dààmú kan ẹ̀sìn Ọlọ́run ṣe ní rọrùn ta lọ́lọ́run kiri rẹ mọ́ tí ó gbọ́ pé yín tó ń dáwọ́lé iná ní ọjà sí kọ́wá rẹ̀ ní kó ní àtìtàfihàn ẹni kọ́ náà ṣe ní rọrùn ọ̀nà ogun abẹ́rẹ́ tí mo fẹ́ tẹnubọ̀ yìí ọ̀nà èdè kan kẹlẹ́ bá malejò tí ń gbà ní wa wọ́n lè má yẹ̀ wá ban wọ́n lè má ta yín lọ́fà àmọ́ wọ́n fi ẹnu sáwọn èèyàn lọ́gbẹ́ ní ọgbẹ́ tó ọba mọ ibi tó ṣiṣẹ́ lé kọ́ mọ̀ torí bí wọ́n ti fi wèrè kún tí wọ́n mú wèrè mọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè máa lérò wípé àwọn eléyìí ni wọ́n síríọ̀sì jù nínú àwọn àfáà súnà táwọn mọ̀ kọ́dà ọmọ mi ilé ké wọn ní ọ̀lọ́ ọ̀sẹ̀ dédé àgbákò ní o ọ̀sìn rínú ayé ní o ọ̀sìn yẹn ní o lásù yìí ọlẹ́ máa gbọ́ lẹ́nu wọn pé kullu bid'atin kufrun àmọ́ ìwúrí wọn nìyẹn o gbogbo àfáà lágbàáyé péèjì tẹ́rí tí wọ́n sí lórúkọ kullu bid'atin kufrun yìí gbogbo àfáà lágbàáyé gbogbo mùsùlùmí onísúnà lágbàáyé gbogbo àwọn àfáà lálálálálá àwọn àyímọ̀ ẹnu gbogbo mùsùlùmí kò wí pé bid'atun mukaffiratun bídà tó jẹ́ pé tíyẹn bá ṣe ó lè gbéyàn kú nínú ẹ̀sìn wa bid'atun ghayru mukaffira àti bídà yìí tó jẹ́ pé òun kò dé dárájà kó gbéyàn kú nínú ẹ̀sìn lápèjúwe yìí tó súnmọ́ tòsí Maulidi nisi kì í sáré ẹ̀sìn bídà ni sẹ́ẹ̀sì mọ̀ yí pé láfṣọ àdìsí àlàbísàlá ni pé kullu bid'atin dalalatun gbogbo ń tó bá ti jáde dálẹ̀ àṣedànù ni àṣepòfo ni òní balada wà bá ara màlúù mẹ́ẹ̀ẹ́dógún ṣe Maulidi òní gbẹ̀sẹ̀ àdéhùn Ọlọ́run nìyẹn o èmi kọ́ lọ́lọ́run o ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni pé kullu bid'atin dalalatun gbogbo àdádálẹ̀ yẹn dọ̀láàlù ni ẹ wá wọn alágbàkò àdìsí Ànábì sallallahu alaihi wasallam yìí kullu bid'atin dalalatun pé gbogbo àdádálẹ̀ tó bá ti wọnú ẹ̀sìn àṣedànù ni àwọn wá fẹ́ kó tètè yá wọn gbé okùn mẹ́wàá wọn mú tẹ̀sírẹ́ mẹ́wàá pé kullu bid'atin kufurun táwọn bá wá takú pé gbogbo bídíà ni tẹ̀sírẹ́ pé àtẹ̀sírẹ́ akulillahi wahda kó ọ̀sìn lẹ́tọ̀ sí kọ́ sòfin sínú ẹ̀sìn Ọlọ́run nìkan ló lẹ́tọ̀ ẹ̀ àwọn wá change àdìsí Ànábì sallallahu alaihi wasallam láfṣẹ̀lẹ̀ àdìsí pé kullu bid'atin dalalatun wọn wá gbé wá pé kullu bid'atin kufurun tábà ń pè wọ́n lálágbàkó találágbàkó grade 1 bam ẹni tó finú fẹ́ dọ̀
tó gbé òfin mí wọnú ẹ̀sìn ọkàn wọn la jọlọ́run àtàlẹ́bí sallallahu alaihi wasallam lọ torí pé gbàtà